Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ dẹ̀ tún kú ìyálẹ̀ta. Mo kí gbogbo yín níbikíbi tí ẹ wà. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́, báyé ṣe ń lọ kò yé wa tó. Ẹ̀yin tèmi lórí ètò báyé ṣe ń lọ náà láì wá o. Báyé ṣe ń lọ kò yí padà o. Ẹ̀yin tèmi tó jọ́ mẹ́ta kì í ṣe mi náà o. Iṣẹ́ ni iṣẹ́ ló ṣọmọ nù bí òkò. Àpòròṣe rigade òun ni ò jẹ́ ń ráyè. Ẹ má bínú sí mi. Fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbá mi láago tẹ̀ ń sọ pé ẹ̀gbọ́n mi ẹ má bínú, ẹ foríjì mi, but ẹ máa rí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ tẹ̀ jẹ́ ká kọ́kọ́ fi ọ̀rọ̀ ta lọ́lọ́run yìí ná ká kọ́kọ́ fi léde fún àwọn etí ọmọ aráyé. Ẹ jọ gbogbo ojú tó ń wo ètò yìí, ẹ bá mi like ètò yìí, ẹ bá mi share ẹ jẹ́ kó délé kó dóko. Ẹ rí àkọ́kọ́ náà, ogun òkó wá rí, ogun òkó wá rí, ọmọ Ìbàdàn ń ṣe ẹrú ẹnì kọ̀ọ̀kan, ogun òkó wá rí, ṣé ń gbọ́ ni? Ogun òkó wá rí, ogun òkó wá rí, ọmọ Ìbàdàn ń ṣe ẹrú ẹnì kọ̀ọ̀kan, ogun òkó wá rí. Ẹ rí àwọn ẹlẹ́sìn mùsùlùmí, àwọn alákatakítí inú wọn. Ẹ rí ohun tó ṣe fún Talọlọ́run láàárọ̀ yìí, kò tí pé 3 hours o. Wọ́n lọ fi police lọ bóyá kidnapper ni wọ́n bí ìyẹn náà ṣe sọ, but aráṣọ police lọ́rùn wọn. Ẹ rí ẹ̀dẹ̀ lọ rọ fáńdù bọ̀bọ̀ yẹn, ẹ fẹ́ gbé tipátipá. Ẹ rí bọ́n ṣe ń po bọ̀bọ̀ yẹn mọ́lẹ̀. Tí bọ̀bọ̀ yẹn bá kú mọ́ wọn lọ́wọ́ ń sìn kọ́, wọ́n máa wá dá ogun ẹ̀sìn sílẹ̀. A wá di pé wọ́n ń jólé, wọ́n ń jọ́nà, mùsùlùmí àti ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa jà. Ìwọ tó níwọ̀ useless imam àbí kí ló pe rẹ ní ìlú Ìlọrin, ẹ̀yin Emirate kìíní kan ní ìlú Ìlọrin tẹ̀ ń jàjà ẹ̀sìn. Ṣé wọ́n sọ fún yín pé ìjà ẹ̀sìn lẹ́ ń jà ní? Ṣé fẹ́ dá wàhálà lẹ̀ ní ilẹ̀ Yorùbá ni? Wọ́n sọ fún yín pé Fúlàní ni ẹ̀dẹ̀ ń wò wá Fúlàní. Tó bẹ́ẹ̀ o. Nílùú Ìbàdàn adúpẹ́ lọ́wọ́ olóyè wa Chief Sunday Igboho Òòṣà àtàwọn tó tún dá sí. Kábíyèsí o bàbá wa Olúbàdàn of Ìbàdàn ọba Rasheed Ládọjà, bàbá adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ jẹ́ kó gun Fúlàní, ẹ jẹ́ kó wá jà wá nílùú Ìbàdàn o. Tó bá ṣe gbé Talọlọ́run lọ nìyẹn, eléyìí tó dẹ̀ ń gbé lọ yìí wọ́n lè pa. A rí nǹkan tó ṣe fún ní first time náà. Justice for Talọlọ́run, because bẹ́ẹ̀ ṣe wá gbé yẹn, no, justice for Talọlọ́run. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹjọ́ mo bẹ̀ yín, ẹ̀yin náà ẹ dìde nítorí ọ̀rọ̀ Talọlọ́run yìí. Kẹ́tì ẹ fi yẹn kẹ́ fi ọ̀rọ̀ Talọlọ́run kẹ́ fi jẹ́ àwọn mùsùlùmí alákatakítí kan fi eléyìí kan fi jófin. Justice for Talọlọ́run. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ yín lẹ bẹ̀rẹ̀ jà, wọ́n dẹ̀ bá yín parí ẹ̀. Ẹ wá fẹ́ pa ọmọ ọlọ́mọ. Tẹ́ bá gbé ọmọ yẹn lọ́sìn, òfin ṣẹ̀ríà lẹ máa fi mú ẹ wá lọ pa. Ẹjọ́ bá mi ṣe ètò ẹ jẹ́ kó lọ fà. Káwọn oníṣẹ̀ṣe kan dìde nítorí ọ̀rọ̀ Talọlọ́run. Ọ̀rọ̀ Talọlọ́run yìí ẹ fi ja ìjà yìí kó dẹ̀ tán síbẹ̀. A rí how many years táwọn mùsùlùmí tí wọ́n ti ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí àwọn ò jà, tí wọ́n ò ta, tí ò sẹ́nì kankan tó dá sí. Ó wá dorí tí yín sìn, ẹ wá ń pẹjọ́. A gbọ́ pé ti gbé bọ̀bọ̀ kan náà lọ ilé ẹjọ́ náà. Kò dáná. Ẹjọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tó dá nílùú Ìlọrin, ẹ bá àwọn tó láwọn Emirate kìíní kan ní ìlú Ìlọrin tó ń jàjà ìsìn. Ìwọ lọ́ọ̀yà charge and bail Muslim ìyàgbá wo ló ṣe pé rẹ̀ US imam, ẹ ṣọ́ra yín o bàbá òṣì yìí. Ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣọ́ra yín, ẹ má dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá o. Ẹ má dá wàhálà lẹ̀ o. Gbogbo yín ìbẹ̀rẹ̀ là ń rí o, ìbẹ̀rẹ̀ jà là ń rí o. Kò sẹ́ni tó máa mọ bí tó máa end sí o. Táwọn oníṣẹ̀ṣe bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín sìn, ẹ ní dúró owó tán o. Kí ló dé gan-an? Ẹjọ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ bá wọn dá sí ọ̀rọ̀ yìí kó tó deṣù o. Ẹ bá wọn dá sí ọ̀rọ̀ yìí nílẹ̀ Ìlọrin, wàhálà wọn ti pọ̀ ju o. Àwọn náà ni Muslim tó ń jà wá lójoojúmọ́. Àwọn ni ẹ̀sìn wọn ní kan pa. A fẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ṣẹ̀ríà lẹ́fẹ́ máa mú wá, a fẹ́. No to ṣẹ̀ríà law. No to ṣẹ̀ríà law. A fẹ́ ṣẹ̀ríà law nílẹ̀ Yorùbá. Tí o bá ṣe pé ṣẹ̀ríà law lẹ fẹ́ máa practice, ẹ ṣe ní pé kán lọ gbé èèyàn wá nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Olóyè wa Chief Sunday Igboho Òòṣà, adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe adúpẹ́ ìjọ ti kán tó wá kidnap Talọlọ́run nílẹ̀ Ìbàdàn lénìí o. Adúpẹ́ o Ìbàdàn, mo dúpẹ́ o. Ẹ̀jọ̀ gbé Talọlọ́run lọ. I'm proud of Ìbàdàn o. Mo dúpẹ́ pé ọmọ Ìbàdàn ni mí.